bóò ni dúró ṣe dùn tó lónìí fún bẹ́ẹ̀ bá gun ẹṣin nù mí lónìí kò ní kọsẹ̀. kò ní kọsẹ̀ inú yín dùn. aláwọ̀ tí ó kàn kí wọ́n rán lé bàbá wọn wọ́n má dà létí lé bàbá tèmi mọ́. ọmọ Ayílára lè fi kọ̀ǹfàmù Ayílára ni Imam Yunus Ayílára ni Imam Muftau tó kírun lónìí ẹni tí ó bá kàn kọ́ má dà sí lé bàbá tèmi mọ́. mo gbọ́ pé wọ́n ní bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú Ayílára síbẹ̀. bó ṣe rí nu. ẹ̀yin lọ mọ kí ló kọ bàbá yín. Mahmudu. ẹ̀yin gangan ni fámìlì Mahmudu. bẹ́ẹ̀ ni. tó jẹ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú Ayílára. ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọ Ayílára lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede mi. èmi ò kú òlẹ́dẹ̀ ọmọ àlè ní rílé bàbá tiẹ̀ sá inú ilé Mahmudu náà mo wà dọ́là mọ́kànlé mi mo nílé mi tí mo ń gbé. ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Inshallah àbúrò yín ni. Inshallah ẹgbẹ́ yín náà tún lẹni tí. tó wá kírun lónìí Muftau. kẹ́ni tí ọba kan ọmọ dà sọ̀rọ̀. ọmọ dà sí kí wọ́n náà lé baba torí lé baba wọ́n ń bàjẹ́ ń dàrú wọn rí tò kí lẹnu tí wọ́n fẹ́ tò lórí ọ̀rọ̀ lé baba tèmi kí wọ́n gbẹnu wọn sọ̀hún nonsense.